God have mercy upon us. àfáà yìí mò ń dúró dè látàárọ̀ ẹ sì mọ̀ pé mi lorún kàn lónìí. àdúrà kílẹ̀ ṣe. èmi ò lọ sùn yìí dúró dè yìí tẹ́bi ṣetán ni lẹ́sẹ̀ tàn mí lọ kí n lọ sùn níjà àrùn tó yẹ pé orú gbé mi lọ ìrì yín. jẹ́ ṣàdúrà tán wà bọ̀ sọ́gbọ́n. èmi ò lọ́bi kankan ìjókòó ni tẹ bá ṣàdúrà tẹ bí ni wà ẹ sì mọ̀ fún ẹ mọ̀ fi dùn yàn ọmọ kékeré ara mi. wà bọ̀ kí ni mo wí bẹ́ẹ̀. ìgbà ni mélòó mo á ti ṣe inú rẹ̀ ẹ máa fọrun dolúwa rẹ̀ èmi ò lọ sùn mí lọ sùn kankan yàyín ni wà. àjọ ṣàdúrà ni níjókòó nbí. wà bọ̀. àjọ jókòó ni kí ló tẹ̀ ṣe báwọn. ẹ ti ẹ̀rọ ṣe ìwà dá tó lọ́mọbìnrin ni ṣe ìdá tó ni. ẹ̀yin tèmi short clip tẹ́ rí yẹn ibì kan ni mo ti rí fídíò ó ṣe bí àwàdà ló tọ́ bẹ́ẹ̀ tó bá ti di pé obìnrin rẹ ó ti ń complain báyìí ó ti ń fi style sọ fún ọ báyìí ọ̀rọ̀ náà ti ń sú nìyẹn tóbìnrin ti ń fi style sọ fún ẹ báyìí eléyìí obìnrin yìí ṣe ní bíi drama ni bẹ́ẹ̀ tèmi ìkan tó bá ń dùnyàn jù òun náà nìyẹn olómọ wà ní ọ̀rọ̀ èèyàn ìkan tó bá ń dùnyàn jù olómọ wà ní ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ tèmi eléyìí ń sọ arábìnrin fi ṣe drama ni it may be she's passing a message ẹ má ṣe mí gbọ́ mo ní maybe it may be she's passing a message to her dear husband àwọn obìnrin púpọ̀ náà ló wà ní situation báyìí ìwọ ọkùnrin tí ọkọ rẹ tíyàwó rẹ tó wá pàṣẹ ẹ nírú information báyìí tíyàwó rẹ ti ń fi style gún ẹ lábẹ́rẹ́ irú nǹkan báyìí kí ni position rẹ kí ló máa ṣe sí i ṣé wàá máa wò bẹ́ẹ̀ yẹn ni tí wọ́n fi igi gún ẹ lójú ṣé wàá máa wò bẹ́ẹ̀ yẹn ni tí tàlùbọ̀ tó fi kó wọnú ọ̀rọ̀ náà ṣé wàá máa wò bẹ́ẹ̀ yẹn ni it's time for you to gbéra ńlẹ̀ it is time for you to gbéra ńlẹ̀ àìmọye bàbá 90 yes tí wọ́n ti ń ṣe dáadáa bàbá 70 lots of them wọ́n máa ń pè tọ́jú ara ẹ̀ obìnrin tó ń sọ̀rọ̀ báyìí ó sì ní interest ni kò dẹ̀ ní dáálé tóbìnrin bá ti ń sọ̀rọ̀ báyìí díẹ̀ ló kù tó fi máa wò ta o kán má gbóúnjẹ rẹ kán má gbé gba tolóńgbò lọ tí wọ́n bá gbé lọ tolóńgbò ó ní èwo ló kàn ẹ́ ó máa padà wá kàn ẹ́ torí gbà tí wọ́n gbé lọ fún olóńgbò ìwọ o lè mọ̀ ńgbà yẹn tí wọ́n gbé lọ fún olóńgbò àmọ́ ńgbà tó bá máa wá kàn ẹ́ ìwọ náà wàá mọ̀ pé tó bá jẹ́ pé o ti mọ̀ ni o bá ti ṣe wéré lórí ọ̀rọ̀ náà fún díẹ̀ yìí fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìyàwó yín ti ń lẹ̀ yín lóko orú ọ̀rọ̀ báyìí ó ti ń ṣe láwàdà it is time for you to stand up and take care of your home tí ìyàwó rẹ bá wà nírú size obìnrin báyìí kó dàgbà náà kò tí ì dàgbà náà kí ni ìwọ wá fẹ́ sọ pé ó fẹ́ kú fún kí ni o sọ pé nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ mọ́ kí ni nǹkan ọmọkùnrin fẹ́ kú fún kí ló ń ṣẹlẹ̀ gangan stand up and take care of yourself I'm telling you mo fẹ́ sọ secret kan fún yín sìn yes ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ o ọlọ́run dẹ̀ ló mọ ìgbà tó ní kálukú lọ jẹ́ ìpè rẹ̀ ọkùnrin tó ti wà matured mi ò sọ pé ẹ̀yin ọmọdé o àwọn ọkùnrin tó ti matured tó jẹ́ pé ó ti fìgbà kan níyàwó tó ti ń ṣe àṣepọ̀ irú wọn ló máa ń pẹ́ láyé o gbogbo nǹkan tó bá jẹ́ ìdààmú ara tó bá ti ṣàṣepọ̀ tó ti dà á lẹ̀lẹ̀ ó ti tán nìyẹn o bẹ̀rẹ̀ irú àwọn tó ṣàṣepọ̀ mọ́ ẹ̀yin tèmi ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó yẹ kó ti yé yín ọlọ́gbọ́n lẹ́yìn tèmi èyí tó ṣàṣepọ̀ mọ́ tó ìdàkejì ọ̀rọ̀ tí mo sọ lálákọ̀ọ́kọ́ yẹn ni o ọkùnrin bá ń ṣàṣepọ̀ ẹ̀mí wọn máa ń gùn dáadáa ọkàn wọn sì máa ń balẹ̀ wọn ò ní anxiety wọn ò wà depressed ọkùnrin bá ń ṣàṣepọ̀ what are you waiting for what are you thinking of this is on point using my words for this ire o bye for now.